Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ MOBIMPE? Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àwọn méjèèjì yìí? Lẹ́nu ọjọ́ mẹ́ta ìròyìn púpọ̀ ló kàn ń jáde láti iwájú láti ẹ̀yìn lórí ìgbéyàwó àwọn Adédìméjì. Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó àwọn kọ́pù yìí? Mo ti máa ń sọ fún wa ní àìmọye ìgbà wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún àwọn couples wa tó jẹ́ wípé a nífẹ̀ẹ́ gidigidi tí wọ́n ń ṣe fíìmù Yorùbá. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbàdúrà fún wọn, pàápàá nípa àwọn couple tí mò ń sọ̀rọ̀ nípa wọn yìí. Wọ́n nílò àwọn àdúrà wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀, rògbòdìyàn tó wà lẹ́ẹ̀rín ìgbéyàwó wọn. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ MOBIMPE, ìyàwó rẹ̀ tó jẹ́ MOBIMPE, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ kọ síbẹ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n ṣúwọ́ máa búlì òun. Ó ní everyday ni òun máa ń gba búlì lórí íńtánẹ́ẹ̀tì wípé òun kò tí ì rí ọmọ bí. Ó ní kí àwọn èèyàn kí wọ́n jọ̀ọ́ kí wọ́n torí Ọlọ́run kí wọ́n má ṣe búlì òun mọ́. Ó ní òun kan ló ń ṣe ọmọ o. Ó ní Ọlọ́run ló máa ń fúnyàn ní ọmọ. Ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí àwọn èèyàn kí wọ́n máa búlì àwọn kọ́pù yìí? Ìjẹ́ ẹ rò pé ó yẹ? Ní tèmi èmi wò pé kò yẹ kí àwọn èèyàn kí wọ́n máa búlì wọn, torí wípé Ọlọ́run ló ń fúnni ní ọmọ. Ẹ tẹ àdúrà kan ránṣẹ́ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ MOBIMPE. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.